Eléyìí ni ìtàn ọmọ kékeré kan tó dúró ti ìyá rẹ̀ ní àsìkò ìṣòro. Arábìnrin tí ẹ̀ ń wò òun ni nǹkan tí olóyìnbó ń pè ní túmọ̀, òun ni ó kọlù tí ẹsẹ̀ rẹ̀ wá tóbi tó báyìí. Tẹ́lẹ̀ arábìnrin ó wà lálàáfíà tí ò sí ní tó ṣe o, ṣùgbọ́n ìgbà tó pẹ́ díẹ̀ òun ni wọ́n discover wípé àìsàn kan tí wọ́n ń pè ní túmọ̀ ó kọlù tí ẹsẹ̀ rẹ̀ fi wá tóbi tó báyìí. Kò sí olùrànlọ́wọ́ kankan o. Ọkọ sá kúrò nílé látàrí àìsàn tí ó kọlù ìyá ọmọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó bẹ́ẹ̀dẹ̀ ó dúró ti ìyá rẹ̀, ó tọ́jú ìyá rẹ̀. Gbogbo ìgbàkígbà ni ó ń wà pẹ̀lú ìyá rẹ̀ láti rí pé ìyá rẹ̀ ní àlàáfíà o. Ṣùgbọ́n ìgbà tó ṣe díẹ̀ ni ọmọ kékeré tí ẹ̀ ń wò yìí ni ó bá fi ilé ìwé sílẹ̀ látàrí kí ó lè ráyè mójútó ìyá rẹ̀. Báyìí ni àwọn èèyàn onínúure lórí social media ni wọ́n bá dìde ìrànlọ́wọ́ sí arábìnrin yìí àtọmọ rẹ̀. Wọ́n dá owó, wọ́n dẹ̀ gbé oúnjẹ fún wọn. Ìgbà tó ṣe díẹ̀ ni wọ́n gé ẹsẹ̀ arábìnrin yìí kó má bàa gba ẹ̀mí rẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ like, share, kẹ́ dẹ̀ tẹ̀lé mi fún ọ̀pọ̀lọpọ̀ fídíò bíi eléyìí. Ọmọ yìí ti padà sílé ìwé òun ní ìgbà tí ìrànlọ́wọ́ dé. A ò kàn ṣe fídíò lásán, a máa ṣe charity léyìí tó túmọ̀ sí wípé ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ lè lo ètò yìí láti fi rán wa sí àwọn tó bá kù díẹ̀ káàtó fún, gẹ́gẹ́ bí opó, ọmọ òrukàn, arúgbó, aláìnílé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òkè òkè lọ́wọ́ afúnni gbé.